Olórí àpapọ̀ àwọn ẹgbẹ́ tó ń jìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá, Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó jẹ́ alága àti olórí ẹgbẹ́ Yorùbá Self-Determination Movement (YSDM) ó mà ti sọ̀rọ̀, ó tún ti sọ̀rọ̀ finilọ́kànbalẹ̀ fún gbogbo ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ló tún ti sọ̀rọ̀ lórí ibi tí ìjàǹgbara wọn fómìnira ilẹ̀ Yorùbá tó dé lásìkò yìí, tí Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó sì jẹ́ kó di mímọ̀ pé gbogbo ọmọ Yorùbá èyí tó pọ̀ jù ni ló ti fọwọ́ sí pé kí Yorùbá ní òmìnira kan dá dúró, èyí pé kí Yorùbá lọ ní orílẹ̀-èdè wọn, èyí táwọn olóyìnbó á pè ní Yorùbá Nation. Ǹjẹ́ níbo ni Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú lọ́jọ́ ọdún Kérésìmesì ọdún 2024 tó kọjá yìí, ìyẹn arábìnrin Julia Akíntóyè, níbo ló ti sọ̀rọ̀ yìí ní àsìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn Punch ní ọ̀sẹ̀ tá a wà yìí. Ní Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ló sọ̀rọ̀ lórí ibi tí ìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá tó dé báyìí. Bàbá náà jẹ́ kó di mọ̀ pé àkọsílẹ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ Yorùbá tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò tó mílíọ̀nù 55 sí 60 mílíọ̀nù, èèyàn 55 to 60 mílíọ̀nù. Ó ní èyí tó wá pọ̀ jù nínú gbogbo àwọn ọmọ Yorùbá iná ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti sú, tí wọ́n sì fẹ́ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wá ní àwọn ò ní fi wàhálà, agídí tàbí ogun ṣe. Ó ní ọ̀nà tó bófin mu làwọn yóò fi ṣe. Ó ní lórí ìgbésẹ̀ táwọn ń gbé lórí bí ọ̀nà àbáyọ yóò ṣe tètè dé fún orílẹ̀-èdè Yorùbá, ó ní ló jẹ́ káwọn mú lẹ́tà lọ fún ìjọba orílẹ̀-èdè United Kingdom. Ìgbà tí àwọn ìwé ìròyìn Punch wá bí pé níbo tiẹ̀ lọ́rọ̀ lẹ́tà náà dé, ó dà pé àwọn èèyàn yìí wọ́n ti ju lẹ́tà yín sínú ilé ìdalẹ̀nu ọ̀dáhùn. Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ o. Oníṣẹ́ wọn mọ̀ wípé ọ̀kan lára ìjọba tó ní agbára jù láyé ní ìjọba orílẹ̀-èdè United Kingdom, olójú wọn máa ń dí, iṣẹ́ ń pọ̀ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n onílẹ́yìn tí àwọn fi lẹ́tà náà ránṣẹ́ nípasẹ̀ olóyè Sunday Adéyẹmọ tí ó gbayé mọ̀ sí Sunday Ìgbòho, ó láwọn ìjọba orílẹ̀-èdè United Kingdom wọ́n ti jẹ́ kí àwọn mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí lẹ́tà wọn, oníṣẹ́ ti ń lọ, àwọn sì ń rí ìgbàgbọ́ wípé ọ̀rọ̀ lẹ́tà náà yóò so èso rere. Nígbà tí wọ́n bí pé ṣé àwọn ìjọba Nàìjíríà tí ọmọ Yorùbá ọmọ yẹ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe olórí báyìí, ṣé wọn ní bínú? Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tú àṣírí pé wọ́n ti ta àwọn lólobó. Àwọn sì ti gbọ́ wípé látìgbà tí àwọn ti mú lẹ́tà náà lọ sí Downing Street, èèyàn ní ìlú London fún ìjọba United Kingdom, ó ní ẹ̀rù ti ń ba ìjọba Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wá ránṣẹ́ síjọba Nàìjíríà ìpè ká má jẹ́ kẹ́rù bà wọ́n. Ó ní ọ̀rọ̀ yìí ò tó ń téèyàn bẹ̀rù sí. Ó ní abẹ́ òfin àgbáyé, èyí òfin àjọ àgbáyé United Nations, ó ló wà níbẹ̀ wípé ẹ̀yà kan tó bá wù láti kúrò lára orílẹ̀-èdè kan, wọ́n láǹfààní láti ṣe bẹ́ẹ̀ láìsí sí pé ọ̀rọ̀ náà ó tako òfin kankan. Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wá jẹ́ kó di mọ̀ pé àwọn ò ní ohunkóhun nípa àwọn ò bá Nàìjíríà jà, àwọn ò sì ní nǹkan burú sí Nàìjíríà. Ó ní bí Yorùbá bá ti kúrò lára Nàìjíríà, ó bá wu àwọn ẹ̀yà tó kù ká máa wà lára Nàìjíríà lọ. Ṣùgbọ́n ní ti Yorùbá, ó láwọn ò ṣe Nàìjíríà mọ́, àwọn ti rí pé kò sọ́nà àbáyọ ń bẹ̀, àwọn fẹ́ lọ dá ní orílẹ̀-èdè tàwọn.